Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Kí ló ń ṣe wọ? Ṣé fẹ́ tó dàgbà jù láàrin wa? Orí àwọn bàdá mi o. Ẹ máa gbẹ máa gbẹ. Wọ́n ò ní máa fi mí pa báyìí. Ọjọ́ mélòó ló ń bọ̀? Ẹ wé báyìí. Gbogbo yín ilẹ̀ kéré sí wa. Ẹ̀yin náà dàgbà o. Ẹ máa dàgbà. Tọ́ ẹ bá jẹ́. Ọmọ tí ṣẹ́gbọ́ àbúrò tó lọ sin òkú ẹ̀gbọ́n ẹ̀ ní hòhò. Ó má burú ẹ̀ dání. Kí ló ń try láti sọ fún Wọ́n sọ fún pé bá ṣe sìnkú èmi la máa sìnkú ọ̀la. Òun mọ̀ ẹni tó dúró yìí ẹ̀gbọ́n mi ni. Ó dára. Right? Ìwọ ń Òde jẹ́. ni. Òun yìí mo fi ìṣẹ́gbẹ́ eléyìí. 23 good days ni mo fi ju báyìí lọ. Ṣọ́ṣe ṣọ́ṣe ṣá. 23 good days. Ṣeun tí àwọn ọmọ yìí tọ́rọ̀ fi ní rí ẹ fún Somebody stone, somebody stone. Nítorí tó ń ṣe lójú wọn. Inú mi, ẹ máa gbọ́, inú mi dùn. Inú mi dùn with what I met here. Mo wo Bàbá Kọ́lá Olóòtú ọmọ Àdábádìjà wọ́n tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ògògó ọmọ Kúlódò eléyìí tó dolóògbé lọ́jọ́ tòní. Ẹ wò ó, ẹ jẹ́ ń fún yín lọ́rọ̀ ọ̀fẹ́ kẹ́ wá lọ gbọ́ kí ni bàbá sọ lórí ọ̀rọ̀ Ògògó pẹ̀lú àwọn ẹ̀rí lóríṣiríṣi látẹnu àwọn olólùfẹ́ Ògògó tí wọ́n pèsè wọlé sórí ètò Bàbá Kọ́lá Olóòtú. Ẹ wò ó, ikú Ògògó yìí kódà ó káyàn lára lọ́pọ̀lọpọ̀ ni. K'Ẹlẹ́dùmarè ọba bá wa tẹ sáfẹ́fẹ́ rere, kẹ́nikẹ́ni nínú wa má sì fọjọ́ ọlọ́jọ́ lọ láṣẹ Elédùmarè. Ẹ jẹ́ fún yín lọ́rọ̀ ọ̀fẹ́ kẹ́ wá lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Bàbá Kọ́lá Olóòtú. Alẹ́ lẹ́hẹ̀ gbóhùn ẹyẹ tí ń kọrin tó ọ̀bá dọ̀là ń kọ́. Àsọ̀rò pé kò ó lè lọ́wọ́ Ọlọ́run láti pààyàn mọ́júmọ́ ni. Ọmọye wákàtí tí ń bẹ láàrin alẹ́ sí àárọ̀ ọjọ́ kejì. Tá a bá ń joyin, tá a bá ń jàdò, ká mọ́ rántí pé ìjọ́ ọjọ́ kan ń bọ̀ tíyàwó lọ́ta tí ó ṣe bẹ̀ tí ò ní jẹ́ ń bẹ̀. Ìkòkò yóò lọ́ta sìn ní ọmọ dùn. Ìyàwó lọ́ta ìkòkò ó ṣe bẹ̀ kò sì ní jẹ́ ń bẹ̀. Ọjọ́ lọ́jọ́ ọ̀dájọ́. Kábíyèsí Olódùmarè, kí lẹ̀yin gbọ́ ń pa Ògògó ládùúgbò yín? Táíwò Hassan alias Ògògó. Ògògó Kúlódò. Kábíyèsí Olódùmarè, kí lẹ gbọ́ nípa Ògògó? Ní nǹkan bí ọ̀sẹ̀ kan àbí bí ijọ́ márùn-ún sẹ́yìn, ọmọ ẹ̀ sunkún wá sórí ẹ̀rọ gbé lọ́wọ́. Ó ní ẹ gbà òun, ará bàbá àwọn ọ̀yà. Ó ní à ń sì sọ wípé ó ní àìsàn jẹjẹrẹ onípele 4. Ìpele tó burú jù nínú àìsàn jẹjẹrẹ eléyìí tó òyìnbó ń pè ní dead alive. Ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run. Wọ́n ń sáré, wọ́n ń gbá gbogbo ọ̀nà láti gbé Ògògó lọ sí India. Níbi tí wọ́n ti ń ṣe físà rẹ̀ wípé kó lọ sí India láti lọ gbà tọ́jú.
wọ́n ní yóò tó ọ̀sẹ̀ kan kí físà rẹ̀ ó tó rẹ́dì. Kí físà ó tó rẹ́dì, Ògògó ti weak. Ògògó ti wíìkì. Kò lè gun bàálù mọ́. Bàálù elérò ò lè gbé àyàfi tí wọ́n bá fi plane ambulance gbé lóko. Tí wọ́n bá sì fi plane ambulance gbé bẹ́ẹ̀, ó kéré pin èèyàn bíi 4 àbí 5 sí 6 yàtọ̀ fáwọn òṣìṣẹ́ inú bàálù ni ó wà pẹ̀lú ẹ̀ nínú odidi ambulance plane. Yóò wà lórí bẹ́ẹ̀dì wọ́n máa tọ́jú ẹ̀ lọ. Kábíyèsí Olódùmarè. Ọmọ Ògògó ńgbà tí ń sọ̀rọ̀ ó lóun ọ̀wá tọrọ owó. Ó ládùúà àtẹnikẹ́ni ó bá lè tọ́jú bàbá àwọn làwọn fẹ́. Oníkálukú bá ń gbé kálukú bá ń gbà ìdí àti ẹ̀ jáde. Alágbó ṣe o, alágúnmu ṣe. Ẹnìkan tiẹ̀ fọ́nì ní ọ̀gbọ́rú ẹ̀ rí. Àwọn tí wọ́n máa bàṣẹ̀ ṣe jẹ́ ó ní kí wọ́n gbé ẹni tí wọ́n ń bí mi nínú ni pé kì í ṣoníṣẹ̀ṣe o. Prophetess ló pera ẹ̀. Ó ní wòlíì lòun. Ó ní ṣùgbọ́n ibi tọ́rọ̀ Ògògó dé dúró báyìí kí wọ́n gbé lọ sẹ́gbẹ̀ẹ́ Ọ̀ṣun. Wípé tí Ọ̀ṣun ni kí wọ́n ó gbé lọ. Kí wọ́n tẹ́ ẹ bẹ̀. Kí wọ́n ó sì ro ẹ̀fọ́ yánrin àtẹ̀kọ́. Ńlọ gbọ́dọ̀ máa jẹ fún ọjọ́ 7. Pé à ń gbà tá a bá eríjọ́ 7 ìtápẹ́ ìdé jìnnà. Bí ẹ bá ti gbé e débẹ̀ ara rẹ̀ ó yá. Ẹsẹ̀ ara rẹ̀ ni ó fi rìn kúrò lẹ́sẹ̀ Ọ̀ṣun. Mo ní ṣé Ọ̀ṣun Òṣogbo yìí àbọ̀ṣun ta sì jì rẹ̀. Àbẹ́ kírètì Ọ̀ṣun míì ni. Oníkálukú ní mádìí àwa. Àfáà kan Alfa Akeem Oníláwàní. Àwọn náà ṣe àgbo tí wọ́n ní ọkọ̀ fáàmù dá wọn lójú pé àwọn lọ lè gbé fún un lọ́sibítù. Ó wá ń lọ bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀. Kò sẹ́ni tí ò sáré béèyàn bá jábíamọ ìkúnlẹ̀ abíamọ ó mú yàn lótútù pẹ̀lú ẹkún ọmọ yìí. Ọ̀rẹ́ mi l'Ògògó. Nígbà ayé ẹ̀ alájọṣe mi ni. Ó bà mí lọ́kàn jẹ́. Ìgbésí ayé mi mo rò lọ́kàn rìn. Ó ní ṣe dáa tó ọlọ́njọ́ la ó dáa jù bẹ́ẹ̀. Kábíyèsí Olódùmarè. Torí pé ní ilé funfun báláwo ní abala kejì nígbà tẹ́ sọ̀rọ̀ yẹn níjọ́ Wednesday. Ẹni bákan méjì ni. Bẹ́ẹ̀ni. Ẹni bákan méjì ni ẹni pé in fact ó lójú tí ó bá lè já fún ló jẹ́ pé bóyá ó lè sọ fáìfù ẹ̀ tó bá sì jẹ́ pé bóyá ní kéjì àti ìṣúná. Adúpẹ́ pé kò sí èrè. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Adúpẹ́. Kò sẹ́ńtì kí nìyẹn ò kàlá torí bẹ́ẹ̀ bá ti ń wo àwọn fíìmù rẹ̀ bọ̀. Ǹjẹ́ ẹ ti wo fíìmù Ògògó bí oríṣi 3 rí? Ṣé rí oríṣi 3 láyé ìgbà tí àwọn pẹ̀fù ẹ̀ lẹ́jọ́ bẹ̀rẹ̀. Ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ gbẹ̀fẹ̀ rẹ̀ yẹn ní àrà ọ̀sán. Kí àrà ọ̀sán tí òun wà ní UK láàrin oúnjẹ American Food Lottery. Bẹ́ẹ̀ni. Látàyè ìgbà yẹn tó o sí Nàìjíríà mọ́. Ẹ tiẹ̀ mọ̀ wọ́n gan délédélé. Ọmọ bá wọn kópa lẹ́kọ̀ọ̀kan. Ẹ mọ̀ wọ́n délédélé báwọn. So sẹ́rí Wicked Boy tẹ́ sọ yẹn is one of the best film ẹ̀ tí mo wò ló rẹ́ pé lórí VHS yẹn làwọn fídíò kìí ṣe onípàlàbàpàlàbà yẹn nígbà náà ni pé a bá ń wò bí sinimá inú rúùmù orí ìgbà náà. Kí ẹ tó di lẹ́jọ́ ọ̀bà sọ́ra bóyá lóhùn ló fi ráyè jókòó. Ẹlẹ́kejì yẹn wá ní Wicked Boy. Alákọ̀ọ́kọ́ ni Wicked Boy ẹlẹ́kejì tí mo wò tán pé táwọn mo bá dùn jù ní owó blow yẹn. Owó blow. Ẹ rí i pé Fẹ́mi Adébáyọ̀ ó ní ọ́ fi ṣe ìgbà tí Ògògó wà kékeré. Bẹ́ẹ̀ni. Ìbọn kí ni Ògògó dàgbà tó di Ògògó báyìí gbogbo ọdún nípa àtẹ̀wọ́ ni.
kábíyèsí olódùmarè. torí nígbà náà tí wọn ò bá rí inú fíìmù ẹgbàgbé o. bẹ́ẹ̀ náà ni ẹlẹ́kẹta inú aṣọ òbúra bàbá Sùwé. nínú ó aṣọ jẹ́ kí òbúra bàbá Sùwé tà nínú aṣọ òbúra yẹn jù. because pósítà tí wọ́n bá rí tí wọ́n bá sì rí ògùn àìmọye pósítà gan ni wọ́n fi ògùn sí nígbà náà tó torí rẹ̀ wọ́n fèrà tí ò wà ní sínú fíìmù yẹn gbà yẹn. níjọ́ náà lọ́hùn. níjọ́ náà lọ́hùn tí wọ́n fi ta fíìmù. kábíyèsí ọlọ́run. in fact ọlágbára pọ̀. ògògó ó star kú ni ó star lójú ikú. ó star tẹ bá rí àwọn YouTube ní fíìmù ẹ̀ gan ta tó ń wò lẹ́yìn rẹ̀ gan lọ́wọ́ lásìkò orí generation yìí. hospital tí wọ́n gbé lọ gan mọ̀ pé àwọn gbàlejò. tí kì í bá ṣe pé àkọọ́lẹ̀ tí kì í bá ṣe pé àkọọ́lẹ̀ kú ti pé tó bá jẹ́ pé all survive di ọ̀la sọ̀túnla ni wọn ò bá fi wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n wọ́nà kí wọ́n fly rẹ̀ lọ sílùú òyìnbó. ìjọba àpapọ̀ ti dá sí i ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ sẹ́nitọ́ Yáàyì lóògùn tó fẹ́ jẹ gómìnà Ògùn báyìí ó ti dá sí i wọ́n ní wọ́n mọ̀ tọrọ owó fún un pé iyekíye tí wọ́n bá ná o. ìjọba tí a bá ná àwọn máa gbé àwọn gbé. ẹ̀rí fún bẹ́ẹ̀ kálọ́bá jẹ́ wípé ọ̀rọ̀ bíi kálọ́bá jẹ́ pé kidney problem bá ní Ògògó ní. èmi rí àwọn tí wọ́n fọlọ́ sí ara wọn wípé àwọn ò fi ilẹ̀ fún. Allahu Akbar. níbi tí àwọn èèyàn fẹ́rẹ̀ ẹ̀ dé. Allahu Akbar. most especially àwọn obìnrin. ó lẹ́kẹ̀ẹ́ débi wípé tí ẹ bá nínú fíìmù báyìí lómi ìṣọ́ pọ́ǹtì ọ̀rọ̀ ẹ̀mí tí mo fi ń bọ̀ lẹ́dí kan rí tó láti mọ sọ wípé ó dàbí pé Ògògó kí o kó tẹ̀ jẹ́ ọkọ òun lásán. pọ́ǹtì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn àìmọye ọkọ tí ń báyàwó ẹ̀ jà pé ṣé è ṣe pé ìwà àtògògó nǹkan kan pa yín pọ̀ kí ló á dé tọ́mọ pariwo. ọ̀pọ̀lọpọ̀ lébi ti fẹ́ẹ̀ dàrú nítorí Ògògó yẹn o. ìyàwó ọ̀rẹ́ mi kan máa pe Ògògó lọ́kọ òun. orí ọkọ rẹ̀ ọ̀wà táàsì orí ọkọ rẹ̀ ọ̀wà gbóná tí wọ́n bá gbé fíìmù sí báyìí ó lè pàtẹ́wọ́ pé ọkọ mi ti dé tí ọkọ rẹ̀ ó sì wà lórí àga yóò máa wò ó wò kú o pé sí èsè páyé sí ọ níbi tífẹ̀ẹ́ náà dé ni o. kábíyèsí olódùmarè ẹjẹ́ tún ṣe báyìí kí ló kọ yín ẹ má bá ń kọ́ àwọn tó ń pè yẹn sílẹ̀ mo ní special gift. orúkọ mi ni Akíntúndé Akíọlá. a máa gbádùn yín o látọ̀yọ́ Aláàfin ni o. Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹ ọmọ Àtìbà ẹ kú ìdèlé Ògògó. bẹ́ẹ̀ ni bàbá gbádùn yín gidi gan bẹ́ẹ̀ ni o. fíìmù Ògògó mẹ́ta wo lẹ wò tẹ́ ẹ láìkì. bàbá fíìmù Ògògó pọ̀ táwo torí ó bí pé wà láìta láì kò sí ẹni tó lè sọ mọ́ tó ti gbà pé anybody ti mọ̀ pé kò sí nǹkan kan bá tó bí sọ pé wà láìta láì fi fíìmù báyìí kò sí nǹkan kan mọ́. ntẹ́ ìmọ̀ ń gbádùn lára rẹ̀ jù nìyẹn. tí mo máa gbádùn rẹ̀ fún nìyẹn o sì tó bẹ́ẹ̀ kọ́ sọ fún wípé kọ́mọ́ tọ́ bíbà yóò sọ fún ọ wípé ibi tí màá tọ́ ilé ikú sẹ́nìkan tó lè dá dúró. ibi tá a jókòó síbẹ̀ àwa bọ́ìsì ọ̀rẹ́ gan la ń sọ bí tá a wà tá a bọ́ìsì ti ṣe tá a ń ṣe fàájì lọ báyìí. kábíyèsí Olódùmarè ẹ kú ẹ̀yìn. bàbá kọ́lọ́n kò fi orí jìn. ẹ ṣeun kọ́lọ́n forí jìn. ẹ ṣeun. Àkúndèlé Ògògó ọlọ́kùnrin. Ìdèlé ni. Orúkọ mi ni Abdulwahab láti Olómi. Láti Olómi. Bẹ́ẹ̀ ni sà. Ṣé ẹ mọ̀. Eré Ògògó tó nì. Ó wò ní. Legal wife òun àti Ìrètí wọ́n jọ ṣe. Legal wife òun àti Ìrètí yẹ sóde ní. Òun àti Fúnmi Martins náà dẹ̀ ṣe Sábọ́jọ. Sábọ́jọ ó di méjì. Bẹ́ẹ̀ ni. Bọ́dẹ̀ tún wéré rẹ̀ kan náà owó blow yẹn náà mo wò ó náà bẹ̀rẹ̀. àní ẹ mọ̀ dàkó a ti sọ owó blow sẹ́. ókè mo wo wéré rẹ̀ Aníkúlápó. Aníkúlápó ó di mẹ́ta. kí ló kọ rẹ. Abdulwahab Dásọ́lá. ọ̀yà ẹ̀kọ́ ọkọ rẹ̀ ẹ̀lẹ̀. Dásọ́lá láti bo. Abdulwahab láti Olómi. Láti Olómi ẹ̀kọ́ ọ̀lẹ̀ tó bá dijọ́ mẹ́jọ ẹ máa bọ̀ lórí. ọkọ rẹ yẹn sá. ọ̀rọ̀ èèyàn ní ombolẹ tí ń pè yìí. láti South Africa ní sá. láti South Africa kábíyèsí Ọlọ́run. bẹ́ẹ̀ ni sá. bó o lórí lára yín gbà tẹ́ ẹ gbọ́ yìí. ikú Ògògó wọ̀ wá lára ó pọ̀. ó wọ̀ yín lára. ó pọ̀.
ǹjọ́ wá sí South Africa rí? Mi dúró kó wá rí. Because níṣẹ́ ìdébí ni. Bóyá ó ti wá kẹ́yìn tó wà ń bẹ̀. Ẹ mọ̀ pé traveller làwọn náà. So ìdí ẹ̀ṣẹ̀ gbogbo tán wà lọ náà ni. Yes sir. Bóòlù ògògó ẹni ẹ mọ ògògó dáadáa. Mo mọ ògòdó dáadáa láti gbàdá àti wà kékeré láti wo fíìmù wọn. Ọkùnrin mẹ́ta ni. Kábíyèsí. Ọkùnrin mẹ́ta ni. Ọkùnrin mẹ́ta ni. Bẹ́ẹ̀ni. Kábíyèsí. Máa gbọ́rọ̀ wọn pé kò sí ọmọkùnrin náà tó lè dúró dé. Nínú fíìmù ẹ̀. Lójú ayé ẹ̀gọ́ wá pa níbi tó dá lójú dé. Ẹlẹ́sẹ̀ ni a máa jẹ̀sẹ̀. Ọkọ ẹ̀sẹ̀. Wọ́n pé mẹ́ta á nà wọ́n. Bẹ́ẹ̀ni kọ̀nfàmù ni. Orúkọ fíìmù mẹ́ta tẹ́ béèrè ní fẹ́ dárúkọ bàbá. Ọya ìyẹn aráàlú èbó náà fẹ́ dá sí. Tẹ́ ẹ bá gbà dọ́là ní gbà lọ́wọ́ yín, dọ́là ní fi fáìnì yín. Èmi máa gba dọ́là ni máa gbà. Ọya ẹ̀sùn ńlẹ̀. Èkíní ọmọ ghetto. Ó dé ní. Èkejì bankalat. Ó di méjì. Ta ló ṣe àwọn àti ta lọ́jọ́ wà nínú bankalat? Ó pẹ́ díẹ̀ tí mo wo fíìmù yẹn bọ̀ èmi kò mọ̀ pé ó wà. Ọya ẹlẹ́ẹ̀kẹta ń kọ́. Tenant of the house. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ tí fẹ́ gba mẹ́tẹ̀ẹ̀ta nù. Mo ti gba mẹ́tẹ̀ẹ̀ta ni kì í ṣe pé mo fẹ́ gbà mo ti gbà ni. Ẹ fi $100 ránṣẹ́ sí mi o. $100 nígbà lọ́wọ́ yín fún mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ gbà mẹ́tẹ̀ẹ̀ta. Tẹ́ ẹ báyìí sí ni $1,000 ní ìbágbà. Gbogbo yẹn kékeré ni kò tó ṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Allahu Akbar. Ẹ kú ẹ̀yìn ẹ kú àdúrótì. Ẹ̀pẹ̀lẹ́ agbọ́ ribiribi tẹ́ ẹ ṣe náà Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin náà. Àmín. Ọjọ́ jìnnà síra wọn. God bless you sir. Ẹ káalẹ́ o. Ọlọ́run ìjọ ọ̀rọ̀ yín o. Ẹ ṣeun. Kò ní rẹ̀ yín pẹ̀lú ògbọ́ náà. Àmín. Àmọ̀ kú ti bàbá ọ̀rá òkúdó. Bá a ṣe rí. Ọmọ làgbára àtijẹ́ta ni mo ti ń gbọ́ lórí ìròyìn. Ọjọ́ jìnnà síra wọn. Ó rẹ̀ wọ́n pé wọn lọ tọ́ ṣíkì. Báàmọ̀ pé ibi tí ọjà sí nù. Tọ́lọ́jọ́ ni o. Ó lágbára gan o kọ́lọ́mọ́dì ó lá. Ẹ ṣeun. Hello somebody ta ló wà ń bẹ̀? Hello Akúètò láti Ìṣẹ́yìn ni o. Láti Ìṣẹ́yìn àní àwọn tó ń pè sórí nọ́mbà yìí àwọn ará diaspora la ní kí wọ́n pè sórí ẹ̀. Ẹ sáré sọ̀rọ̀ kánmọ́kánmọ́ nígbà èèyàn Nàìjíríà láàyè lórí ẹ̀. Ẹ pẹ̀lẹ́ o. Àná a fẹ́ kí yín ni. Ẹ ṣé God bless you. Ẹ ṣé àdúpẹ́ o. Hello. Hello ẹ káalẹ́ o. Hello ẹ káalẹ́. Hello ẹ káalẹ́ o. David Fèyíjìmí. Láti ìlú wo? David Fèyíjìmí Afẹ́rẹ́. Láti ìlú wo? Hello ẹ káalẹ́. Afẹ́rẹ́ Amẹ́ríkà láfẹ́rẹ́ wà. Bẹ́ẹ̀ni sà. Gbogbo Amẹ́ríkà gbogbo US ńkọ́? Atlanta, Georgia. Mo mọ̀ yín dáadáa. Odò èsà ìmọ̀ olóko. Bẹ́ẹ̀ni, ẹ kú ètò náà. Ẹ kú lédè ti Ògògó yìí o. Ó lágbára. Ẹ̀yin aráàlú òyìnbó, ẹ̀yin lẹ mísì ẹ̀ jù. Nàìjíríà, tírélà ni mò ń wà. Mo ti já sìmẹ́ǹtì sílé Ògògó rí ní Kòròdú. Kábíyèsí Olódùmarè. Mo fi Ọlọ́run tó lẹ́nu mi búra. Mo ti já sìmẹ́ǹtì sílé wọn rí. Ní Kòròdú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣé rí èmi kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára Àlàjí Ògògó. Irú àwọn ẹ̀kọ́ wo? Kódà bí Ògògó ṣe ń rìn bó ṣe ń ṣakọ lèmi náà ṣe máa ń ṣakọ tó ń fẹ́ràn àwọn gan. Ṣé lóòótọ́? Wàláì tàláì. Mo bí láìlì azim bí àṣà Ògògó wọ́n ní bí láìlì azim. Kírísítẹ́nì lèmi ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ Mùsùlùmí yẹn ara Ògògó ni mo ti kọ́ wọn. Bí kéèyàn ó pé wà láìtàláì bí láìlì azim. Wọ́n ní wọ́n bí ìyá ẹ̀ dáa màá nù ẹ̀ ṣe léṣe màá nù ẹ̀ fún alẹ́ pọ̀. Bẹ́ẹ̀ ló ṣe máa ń sọ̀rọ̀.
fíìmù wọn mẹ́ta tẹ́mi fẹ́ dárúkọ tẹ́nìkan kan ò dárúkọ rí. Yes. Arówólò. Ó dé ní. Ayéṣòro. Ó di méjì. Kábíyèsí Elédùmarè. Ó di mẹ́ta. Ó pọ̀ rẹpẹtẹ. Ẹ pàtẹ́wọ́ fúnra yín, olólùfẹ́ Ògògó ni ọ́ lóòótọ́. Ẹ kéré oko délé o. Láti kékeré. Lágbára Ọlọ́run, ẹ sì kéré oko délé. Ẹ jẹ́ ká tún jẹ́ káwọn ará London ń pè. +234. Mo fẹ́ sọ̀rọ̀ kan sà. Yes. Ṣé bínú? Mo ń gbọ́. Ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹnìkan tó pè láti South Africa. Okay. Mo fẹ́ erase impression táwọn èèyàn ní nípa ìlú yìí. Okay. Ẹ má bínú sà. Ọ̀yà. Mo ti lò 11 years nílùú yìí. South Africa ò kí ń ṣe nǹkan táwọn èèyàn rò ó jẹ́ o. Téèyàn bá súnmọ́ àwọn ọmọ Saudi dáadáa, wọ́n ń ṣe wèrè o. Àwọn ọmọ ìlú wa, àwọn ni ká bá sọ̀rọ̀. Bàbá, ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan. Mo wá sílé yín, mo wá kí yín. Mo wá mu sìgá. Ẹ dẹ̀ mọ̀ kí mo mu sìgá. Kí n máa fún àwọn yín ní sìgá mu, báwo lẹ ṣe máa feel? Ẹ bá mi fa wàhálà àbí? Bẹ́ẹ̀ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí òun nìyẹn. Èmi ti wà ń bí ti pẹ́ tí mò ń ṣiṣẹ́ àwọn Saudi, mo prefer kí n bá wọn ṣe tàwọn ọmọ Olúwa lọ. Ọmọ Saudi ò ń bínú yan o. Ẹ kúkú rí nọ́mbà tí mo fi ń pè ní nọ́mbà South Africa. Ṣọ́ọ̀bù tí wọ́n wá ń wọ̀ tí wọ́n ń ba gbogbo ṣọ́ọ̀bù jẹ́ tà ń rí lórí íńtánẹ́ẹ̀tì yẹn tí wọ́n close ṣọ́ọ̀bù dáhùn. Téèyàn bá wà provoked dé level kan, èèyàn ò ní mọ ọ́ ní ọ̀rọ̀ akọ̀ọ̀lẹ̀ akọ̀balẹ̀ akọ̀dẹ́dẹ́ mo jókòó. Èyàn ti fẹ́ di provoke ti wèrè. Ẹni tó fowó rẹ̀ dá ṣọ́ọ̀bù lẹ̀ tó fowó rẹ̀ ra jà sí ṣọ́ọ̀bù. Ṣé rí lóòótọ́ ọ̀rọ̀ yẹn kan àwọn tí wọn mọwọ́ mẹsẹ̀. Nígbà wọ́n wá ní kí gbogbo àwọn àlejò ó kúrò nílùú wọn ní ìsìn, ṣé wọ́n sì ti rí ìlú ọ̀hún ṣe? Àṣìwà ń bí bàbá. Bó wá níbẹ̀ àti ti tẹ́lẹ̀? Bó ṣe rí àti ti tẹ́lẹ̀? Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé tí àwọn tọ́jú ọmọ ìlú wa tí wọ́n máa ṣe yánmayànma kò ní sí gbogbo nǹkan yìí níbẹ̀. Àbúrò àwa wà ń bí o, ẹ má yẹ kẹ́nìbọ̀dì máa parọ́ fún àwọn tó wà nílé. Kìí ṣe gbogbo other country ni wọ́n ń lé bẹ́ẹ̀. Ṣé kìí ṣe pé bẹ́ẹ̀ náà ló ṣe rí? Nígbà tẹ́mi máa wá sí ìlú yìí, èmi ò ní yóò bù mọ́ nígbà tẹ́mi wá South Africa. Ṣùgbọ́n lè ní Ọlọ́run ṣeun àdúgbò lọ́wọ́ a kó ọ̀rọ̀ èèyàn tó lọ. Ẹ ṣeun. Àwọn tá a fẹ́ kó pè sórí nọ́mbà yìí, àwọn tí ó jẹ́ àwọn ará diaspora ni. Ará diaspora. Hello. Boston, Massachusetts, US ni mo ti ń pè. Ẹ jọ̀ọ́, ó dẹ̀ wù mí kí n sọ̀rọ̀. Ọ̀yà. Ọlọ́run kó bá wa kẹ́ Alhaji Ògògó. Orúkọ mi ni Alhaji Jamal Mustapha. But n tó jẹ́ kí n máa pè ó ní pé gbogbo àwa tá a wà láyé ká lọ kọ́ ẹ̀kọ́ nínú ìgbésí ayé Alhaji Ògògó. Eré ni wọ́n ń ṣe bọ̀ àwa kéwú lára eré tí wọ́n ṣe. Ẹ kéwú lára eré ẹ̀. Kò sí ìgbà tí wọ́n sọ̀rọ̀ tí wọn ò ní máa yin Ọlọ́run. Mo ti sọ̀rọ̀ wọn ní fún àwọn jàmáà ní mọ́ṣáláṣí lẹ́yìn pé ẹni tó kú yìí o ẹ̀kọ́ tèmi kọ́ lára wọn ni pé tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ sì máa rí àmì ẹni tó jura rẹ̀ lẹ̀ fọlọ́run. Ọlọ́run ọba jọ̀ọ́ ààyè tí Alhaji Ògògó bá wà lálẹ́ tí wọ́n kọ́kọ́ lé ọ̀la tí wọ́n bá tẹ̀ wọn Ọlọ́run bá mi má jẹ́ kí àwọn màláíkà tí máa ń wọlé wá báyẹn nù sàárè jẹ́ wọ́n lè rí down. Àmín. Kí wọ́n ṣiṣẹ́ rí lẹ̀ tẹ́mi fi lè sọ jáde. Adúpẹ́. Ọlọ́run kó bá mi kẹ́ wọn. Ẹ ṣeun. Nǹkan sórí pé ìmì ti pẹ́ tẹ́lẹ̀. Ẹ ṣeun gẹ́ni sàlọ́ àdé. Ojú òpó ìkún bá mú àwọn ará diaspora ló sì pọ̀ jù ń bẹ̀. Ẹ káalẹ́ o. Ìlú bolẹ̀ ti ń pè yìí. Ìlú bolẹ̀ ti ń pè yìí o. Àti London mo ti ń pè sà. Gbogbo London ńkọ́. Gbogbo London wọn àbẹ̀ o. Ẹ káalẹ́ o. Sà á kú ọ̀rọ̀ ti Alhaji Taiwo Hassan Ògògó. Ẹ ṣeun. Ọlọ́run àjọ̀dún dínà síra wọn. Àmínà. Ẹ̀yin náà ẹ kú dáadáa tẹ́ ń ṣe gbogbo ẹ̀ lẹ́fíbọ̀dì ń gbọ́ lẹ́fíbọ̀dì ń rí o. Ọlọ́run ní jẹ́ pàṣẹ mi ti yín náà. Àmín. Ẹ ṣe é pọ̀. Ẹbí tán fi sílẹ̀ Ọlọ́run á dì wọ́n mú. Àmín. Ó jẹ́ ìròyìn tó báyàn ní
ọkàn jẹ́ díẹ̀. Ó lágbára díẹ̀. Ẹ ṣe pọ̀. Ẹ káalẹ́ sà o. Ẹ káalẹ́ o. Ìlú wo lẹ ti ń pè yìí? Mò ń pè láti Tripoli nílùú Libya. Gbogbo Libya ń kọ́ o. Àwọn alálàáfíà ń bíbá yìí sà o. Ẹ ṣeun. Yes sà. Ẹ̀yin náà gbọ́ ti kú Ògògó. Bẹ́ẹ̀ ni sà, ẹ wo mo ṣẹ̀ṣẹ̀ ń wọlé ńsìn ni láti ibi iṣẹ́. Kódà ó dùn mí gidi gan. Kábíyèsí Olódùmarè. Ó dùn mí gan. Ògògó kú o, a sì pa fáìlì ẹ̀ dé níwájú Ọlọ́run. Kẹ́mi ká sọ. Tó Ògògó ṣe tẹ́ ẹ gbádùn. Finú jà. Ó dé ní. Ọ̀bàyéjẹ́. Ó di méjì. Ìkìlọ̀ ọ̀jọ̀sí. Ìkìlọ̀. Ìkìlọ̀ kí ni? Ọ̀jọ̀sí àbí? Ọ̀tá ilé. Ọ̀tá ilé. So ẹ̀yin náà máa wo fíìmù Ògògó dáadáa ní Kútọ́nù tẹ́ ẹ wà yẹn. A máa ń wò dáadáa. Àdúpẹ́. Kí lẹ fẹ́ sọ nípa àwa Ògògó nù fíìmù? Àgbà ni wọ́n, ọmọdé làwa ṣùgbọ́n àwa gbogbo àwọn fíìmù táwọn náà là ń gbádùn ẹ̀ dáadáa. Ẹ ṣé púpọ̀. Àdúpẹ́. Ẹ ṣé o.